tó jẹ́ pé tó bá ti ń rí mi tí mò ń yọ jáde ní ìdààmú máa ń bá yí ẹ̀ ní ó jókòó sí orí ètò tí ó mọ̀ bẹ̀rẹ̀ sí ní máa fọwọ́ tẹ̀tẹ̀kùtẹ̀ bẹ́ẹ̀ torí wípé ohun tán fẹ́ kí n sọ kọ́ ni mò ń sọ ohun tí n bá dẹ̀ fẹ́ sọ kọ́ ni ẹ̀yin kọ́ lẹ máa fọ́ọ̀sì mi ṣe nǹkan tí èèyàn bá bú mi èmi Tẹ́ni Ọmọlógo tí n bá sọ pé ó kàn jẹ́ pé ìṣòro tọ́pọ̀lọpọ̀ yín ní ni pé kí n tó fún wọn lésì ó máa ń pẹ́ gan bọ́tẹ̀ ẹ̀kan tèmi bá fún wọn ní èsì tèmi wọ́n lè jìyà wọ́n lè dàporú ẹ̀ fọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lẹ́ni máa rò pé Tẹ́ni Ọmọlógo because màá wá pẹ̀lú àwọn ẹ̀rí ni so àwọn ẹ̀rí ibẹ̀ yóò mọ̀ jà rìnrìn lọ pé àṣírí bí tutù so àìmọye èèyàn tó ń bú mi lójúmọ́ tí mi ì ní fún lẹ́sìn ìwọ ajá ni ẹ̀mí ní dáhùn so gbogbo èèyàn kọ́ lèmi máa ń dá lò ẹyọ ọ̀kan tí n bá fẹ́ nawọ́ gan bẹ́ẹ̀ máa gan bí wàtá bá di yín mọ̀ nǹkan kì í ṣe pé mi ì ní kéèyàn máa fèsì but ẹ má máa control ìgbésí ayé èèyàn bíi wípé kẹ máa fẹ́ gbogbo ntẹ́ni yẹn bá ti tí wọ́n bá fẹ́ yẹn ni ok ntẹ́ni náà bá fẹ́ kí n bá fẹ́ ntí wọ́n bá fẹ́ kí n bá fẹ́ ń lẹ́ fi dorí àwọn olórí yín gan náà fi wá rí pé àwọn olórí yín gan fi ń gbá ọwọ́ yín náà fi ń gbà tọwọ́ yín because wọ́n mọ̀ wípé ẹ fẹ́ káwọn ṣe ìfẹ́ ẹnu gbogbo yín tẹ́lẹ̀ bá dé afẹ́ kẹ́sọ́tò títọ́ bá dé afẹ́ sọ́tò ó kọ́ gbogbo ọdẹ amóhùnlẹ̀ kéka kó máa wọ́ ó ti dé mo ti gbọ́ ó yá lọ ṣe mo fẹ́ lọ dáadáa ó yẹ ìwọ náà máa lọ jà ó kú mọ̀ pé kò sí tó kàn tó bá wù ilẹ̀ ẹ̀yìn lẹ́ni ìyá rẹ̀ ẹ̀yìn lẹ́ni ìyá rẹ̀ because àwọn yẹn gangan lè yan yín ọ̀rọ̀ tá à ń sọ níbí lẹ́ni ọ̀rọ̀ ọlọ́gbọ́n àti olóye tó yẹ kí a rí èrò káwọn èèyàn fi etí sí kán gbọ́ kán máa like kán máa love ṣùgbọ́n ẹ̀yin gan tó ń ṣèjàmbá èmi dé mẹ̀yìn tẹ̀ wà ń bẹ́ẹ̀ mo mẹ̀yìn tí ara ń ta mo mú kòkò ọbẹ̀ yín tí mo ti bá yín fi tí mo bá yín ti èso tí mo bá yín lù ó ti di ajere ó ti lù hò mi ò dẹ̀ ní kẹ́ ẹ má jẹ́ bọ̀ tó bá wá dúró pé kí n má sọ̀rọ̀ yẹn ni mi ì ní gbà ara ń tà sọ náà nípa nídìí píìsì ẹ̀ ń fún mi níbí ẹ̀yin fún mi níbí bẹ́ẹ̀ dẹ̀ ní tẹ́ ẹni tó bá ní etí inú láti ilẹ̀ wá ó máa mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ látìgbà tí mo ti darapọ̀ píìsì ni mo máa ń sọ nípa rẹ̀ nígbà tẹ́ ẹ̀ bá gbọ́ tẹ́ ẹ bá dàbò mi lèmi náà máa ṣe ń fún yín padà màá sì tún padà sórí píìsì mi ìyẹn omi ìpè mi tún continue bọ̀ máa fún wọn pé ṣé ìwọ tó ẹ pọ́ dálẹ̀ ìwọ òpùrọ̀ ìwọ fẹ́ máa fún mi máa fún ní tiẹ̀ kàn lè dédé rí kéèyàn kàn dédé wá sórí show mi kó máa dédé kọ̀ kó máa abuse èèyàn mi ní àlá òyìn kó máa attack èèyàn mi ò ní gbà bọ̀tọ̀dọ̀ tèmi máa ń kan yín lára etí ọ̀tẹ̀ etí ààbò sílẹ̀ máa fi ń gbọ́rọ̀ mi etí pé àkúkú fẹ́ àfẹ́ orí ń lẹ̀ fi ń gbọ́ ẹ̀yin mọ̀ pọ́rọ̀ olóòótọ́ ló wà bí ọ̀rọ̀ ọlọ́gbọ́n tó yẹ kẹ́ ẹ múlò kò dé yẹ ká máa bára wa jà nígbà tá a bá ń bára wa jà mo fẹ́ sọ àwọn tó ṣẹlẹ̀ ní Sudan ẹ wo bó ṣe ń ṣe wọ́n ń para wọn lọ́wọ́ ní South Sudan ní Sudan lọ́wọ́ o wọ́n ń ṣera wọn yánmayànmá lọ́wọ́ ẹ mọ iye àwọn ọmọ Nàìjíríà tó wà bẹ́ẹ̀ gan wọ́n náà ti há àwọn ọmọ ti yí Nàìjíríà gọọmẹ̀ntì kò lè gbé plane lọ síbẹ̀ kó lọ fi kó àwọn ọmọ wọn kó lọ evacuate wọn wá sílé kó lọ evacuate wọn lè evacuate àwọn ọmọ wọn nígbà tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ ní xenophobia tó ṣẹlẹ̀ ní South Africa ṣé wọ́n lọ bẹ̀ ni wọ́n evacuate àwọn ọmọ wọn wálé eléyìí tó ṣẹlẹ̀ ní Sudan lọ́wọ́ àwọn ọmọ wọn ti há síbẹ̀ àìmọye ọmọ tó ti jẹlẹ̀ wọ́n ń dùnyàn bí ẹ ń dún màálù báyìí ni wọ́n ń dùnyàn bí ẹ ń dún ẹran ni kílẹ̀ yìí rò pọ̀ ṣẹlẹ̀ ń tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni èyí ọdún mélòó ni Sudan fi wà pọ̀ just 18 years péré bí mo ṣe gbọ́ toríjọ́ tí mo ń bọ̀ láti government house tí mo lọ gba ìwé mi ni mo ní mo pàdé bọ̀bọ́ yẹn nínú kínní ó ṣeéṣe tí n bá bá Trini sọ̀rọ̀ mo lè gbé wá sórí life mi màá gbé wá síbí ọmọ Sudan ni confam Sudan ni mo pàdé ẹnu mọ́tò òun máa sọ pé ẹ mislead kínní kan mo ní ó ní ọdún òun ò mọ̀ pé àwọn àti pẹ́tà àti papọ̀ ó ní ó lè pé 18 years àbí 24 years bí nǹkan ó ní ni àwọn ti wà pọ̀ pé so àwọn ní right mo ní 18 years pé bí 24 years àbí nǹkan mo ní péré mo ní 100 years ni wọ́n ti join Nàìjíríà pọ̀ ó ní really mo ní yes mo ní lọ́ka bí mo ṣe sí fún amalgamation fún un wàràwàrà lọ́nà mo ní ó yàgbà máa ká lọ́nu mọ́tò mo ní 1914 amalgamation mo ló ti close tipẹ́ ní 2014 mo ní we are ready mo ní we are already on the line to separate but wọn fẹ́ ká lọ òun náà wá sọ ó ní wọn ní gbà ó ní gbogbo resources òun kan ló tún wá sọ débi pé resources táwa ń pariwo páwa nìyẹn ó ní kò sí nǹkan kan mọ́ ó ní wọ́n ti ta gbogbo ẹ̀ ó ní ní Áfíríkà ó ní lítù tẹ́yìn rí pé ẹ̀yìn fọkàn sí pé wọ́n kàn ń gbé síta pé ó ní wọ́n ti ta gbogbo ẹ̀ tán fún wọn
mo yanu báyìí ni gbogbo tó lọ pátá ni wọ́n ń wò kò sẹ́ni tí ò mọ tó lọ ní gbogbo àgbáyé tí bá wá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ mo máa gbé wá kò sí láìfù mi tí kì í wò kò sí láìfù tí kì í wò mo máa gbé wá nínú kéèsì tá à ń lọ lọ́wọ́ yìí nínú ẹ́písòdù yìí I will bring it here mo máa gbé wá sí orí ètò yìí tá a máa jọ dialogue you will see a máa jọ dialogue tó yẹ pé gbogbo àjọ máa sọ̀rọ̀ tá a máa sọ àní mo ní wọ́n ń pààyàn lọ́wọ́ nílùú tiwọn náà kí ni reason tán fi ń pa wọ́n nígbà tí Sudan náà fẹ́ pínyà bẹ́yìn náà ṣe ń ṣe eré ìjà làwọn náà ń jàǹgbà náà àwọn dẹ̀ tún cooperate díẹ̀ torí ṣe sí wọn ò yàtọ̀ sáwọn Fúlàní wọn ò yàtọ̀ sí Fúlàní but kò sí ìrẹ́pọ̀ láàrin ara wọn púpọ̀ ìjà díẹ̀ wà láàrin ara wọn ìkùnsínú èmi òjò èwo òjùbí náà wà ń bẹ̀ wọ́n ṣẹ́tù àwọn wàhálà àárín ara wọn kó tó di pé wọ́n fi tipátipá pín wọ́n ṣẹ́tùlẹ̀ tipátipá ni wọ́n fi pín àwọn tiẹ̀ tó jáde àwọn eléyìí tẹ́ bá gbọ́ nígbà kan tí àáfà mi ó wọ́n nọ́mbà àáfà yẹn mi ìrántí nọ́mbà yẹn mọ́ àáfà yẹn tó máa ń pè síbẹ̀ tán láti Sudan tán láti Sudan làwọn wà ọmọ Nàìjíríà ni wọ́n tán ní ìyá àwọn ni Fúlàní bàbá wọn ni Fúlàní but ìyá àwọn Yorùbá but àwọn ò lè sọ wípé torí pé ìyá àwọn jẹ́ bàbá àwọn jẹ́ Fúlàní káwọn wá máa hùwà pé bóyá kí wọ́n pa gbogbo ìlú kan kó wa lẹ́rú náà Sudan ẹni tí mò ń sọ yìí wà má nìyẹn sọ ní orí ètò ní ìjọ tí mò ń sọ yìí wọ́n ní ìgbà tán máa jáde wọ́n tó fún wa ní strategies bó ṣe yẹ kí Yorùbá gbé ìgbésẹ̀ rẹ̀ bá a bá sọ pé a fẹ́ gba òmìnira ẹ jókòó ẹ̀yìn àwọn tó jó lórí wọ́n fìdí sí ẹ̀yìn odi wọ́n láwọn wà lẹ́yìn odi wọ́n wá ń sọ fún ìwọ ọmọ tó wà nílùú àwọn tó ń pè fún òmìnira 80% wọn ò sí ní Nàìjíríà little ló wà ní Nàìjíríà tó jẹ́ mídíà náà dẹ̀ ní wọn ò lè gbójú wọn jáde wọn ò lè go straight ìjà lásán náà ń jà tiwọn àwọn tó ń tẹ̀ sójú wọn most of them wọn ò sí ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ tó wà lẹ́yìn odi wọ́n ń ṣe rábàràbà òṣìlókù tẹ́lẹ̀ mi ń ṣe lórí show àwọn tó jẹ́ mídíà míì náà sí nínú Nàìjíríà o àwọn tó wá jó lórí àwọn tó ń pè fún ọ bíi tèmi tó ń wàásù fún wọn mi ò sí ní Nàìjíríà ìwọ tí wọ́n wà ní Nàìjíríà àwọn tó wá jó lórí tó láwọn fẹ́ kó yín náà wọn sí ní Nàìjíríà wọ́n fẹ́ yìí tagbá ibo lọmọ gbogbo wọn wà ọmọ ìkankanú wọn ò sí ní Nàìjíríà gbogbo àwọn tó pera wọn lórí yín lẹ́nìí àtàwọn tó jẹ́ ti gọ́ọ̀mẹ̀ntì ní ibo làwọn ọmọ wọn wà Kìyámọ̀ ni wọ́n gbé fídíò rẹ̀ jáde ẹ lọ wọ dúdú ilé $339,600 nílé tó lọ rà sí Amẹ́ríkà tó wá ń sọ fún pé òun ti méèkì òun ti ra lé tó ibi tóun ti méèkì owó tóun fi ra lé yẹn nígbà tóun wà ní legal practice ni kì í ṣe pé gbà tóun wà ní politics tó fi lè rárá lé ó wá débi wá ń sakọ báyìí tó bá dá gbàgbós ẹ ní rí wọn máa ń ta bó lọmọ tí wọ́n wà gbàmọ́ tó jágbèrò àǹkó ibo lọmọ wọn wà ẹ yé dìfẹ́ǹdì gọ́ọ̀mẹ̀ntì mọ́ ẹ yé dìfẹ́ǹdì àwọn olórí yín mọ́ ẹ yé sọ pé àwọn olórí yín kan lẹni tó náìsì lágbájá kan ló dáa tàmẹ̀dò kan ló dára gbogbo wọn di at the same thing nǹkan kan ni wọn kódà débi òbí ọmọ òbí sọ wà Nàìjíríà ni ẹ má dìfẹ́ǹdì wọn ní kó o jà fẹ́ tó ẹ̀mí ní kẹ́ ẹ má support ẹni tẹ́ bá fẹ́ ẹni tó bá wù ẹni tó bá support Ahmed ẹni tó bá support Atiku ìwọ tó support Bọ́lá Obi but defend yourself stop fighting for them ẹ̀yin tẹ̀lé wà nínú òmìnira lẹ́ni náà ẹ yé jà fún yàn mọ́ mo máa ń sọ mọ̀túmọ̀ ń tán pè ní òmìnira tẹ́ ẹ bá mọ̀túmọ̀ ń tán pè kì í ṣe pé torí pé Tinubu fẹ́ di president ni wọ́n ń pè pé tí Tinubu bá ti di president yẹn ní Yorùbá nation no àwọn tó mislead yín lórí ọ̀rọ̀ yẹn ń ni mo ṣe ń wá síta ìwọ tó ń bá mi jà pé ṣe bí Yorùbá ta fẹ́ gbà náà nìyẹn ẹlòmíà kọ́mẹ́ǹtì báyìí màmá wò báyìí pé ẹ dákun sáwọn eléyìí tó ń gbádùn báyìí Tinubu kọ́ lẹ fẹ́ gbà ní nation Bọ́lá Ahmed Tinubu kọ́ ní nation àwọn tó ń tún yín tó ń mislead yín ní underground nínú gúrùpù wípé Bọ́lá Ahmed Tinubu náà ní Yorùbá tó bá ti débi òun ló máa bá yín pín Bọ́lá Ahmed Tinubu cannot pín anything èbónú mọ Yorùbá wá gbọ́ èbó Yorùbá méjèèjì nu èbó Yorùbá Tinubu cannot pín anything
Ọlọ́run kò lè pín àti jọ jẹ kí ló dé tí Ọbásanjọ́ tí ò bá yín pín kí ló dé tí Ọbásanjọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ Ẹbọra Òwu kí ló dé tí ò bá yín pín Nàìjíríà gbà tó débẹ̀ kí ló dé tí Jọ̀nà tí ò pín kí ló dé tí Buhari ò pín bó ṣe ń pààyàn tó ọwọ́ ní tí Bọ́lá Ahmed Tinubu bá débẹ̀ ni ó pín ilé pín àwọn tó ń tàn yín àwọn tó mislead yín gan wọn fún wọn lówó wọn ọ̀rọ̀ jẹjẹ àbòsí kánṣá láwọn náà ń jà fún yàn ìbò ẹlẹ́yàmẹ̀yà ló wà ńlẹ̀ yìí ìbò àwọn Yíbò fọ́lọ̀ òbí rọ́ ló wà ńbẹ̀ bàbá Adébánjọ ṣé Yorùbá ṣé Yíbò ni gbogbo àwọn Afẹ́nifẹ́re tán fọ́lọ̀ òbí tán support òbí ṣé Yorùbá ṣé Yíbò ni wọ́n àbí igbákejì òbí ṣé Yíbò ni Àtíkù ṣé Yíbò nìkan ló tẹ̀lé ṣé Dino Melaye ọmọ Fúlàní àbójọ́ ọmọ Yíbò tó sì fẹ́ kú fún ẹ bó ṣe ń fẹ́ fún ní collation center ń jò ní gbogbo ọjọ́ wà ní gbogbo ọjọ́ wà ní àjọ wa pọ̀ ní ọjọ́ lẹ̀ pọ̀ ní so Yorùbá wà láàrin PDP Yíbò wà láàrin PDP àbí àwọn Mákindé tó wà ní Ìbàdàn Ṣèyí Mákindé gómìnà Adélékè lọ́sùn sọmọ Yíbò ni wọ́n ṣe bí Yorùbá ni wọ́n ṣe Fúlàní ni wọ́n PDP sáà ni wọ́n ṣe Fúnkẹ́ Akíndélé jẹ́ Yíbò àbójẹ́ Fúlàní tó fi ṣe PDP wọ́n wọnú ara wọn ni ṣùgbọ́n ẹ̀yin ti yín ẹ̀ mọ̀ lura yín léèṣe ẹ̀ mọ̀ para yín orílẹ̀-èdè kan lẹ́yìn fẹ́ gbà kì í ṣe orílẹ̀-èdè méjì àwa ń bára wa jà àwa ń dojú ogun kọra wa à ń fi ìfira wa ṣe lẹ́yà àwọn tó ń tàn wá tá a dẹ̀ padà ti rí pé wọ́n ń tàn wá fine àti tú àṣírí àti jẹ́ kẹ́ ẹ mọ̀ bí tẹ́ wà àti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ohun tó wà ń di ọ̀rọ̀ ìbáyìí ni fine enough kó ní kálukú máa lọ ẹ ti mú bàbá àti mú ìyá so ó ti tán ṣé bá ṣe máa wá ṣe lọ lélẹ̀ ẹlòmíà ní kí bàbá jáde gan kó ṣe sọ́ọ̀rì kò lè wọ́ọ̀kì bo ṣé ẹ fẹ́ pa wọ́n ni tán bá apologize lẹ́ni tí wọ́n gba àṣìṣe wọn tí wọ́n mọ̀ páwọn ti tàn wá tó mọ̀ páwọn ti mislead wa tó mọ̀ wípé ibi táwọn yẹ káwọn gbé wa lọ àwọn òrónú bẹ̀ àwọn òmùnímù ibi táwa mú yẹn ẹ ó dé ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ ẹ má bínú ẹ forgive wa ẹ jẹ́ kí gbogbo àṣàṣepọ̀ wà láì lọ bọ́tẹ́ ẹ kì í fẹ́ gbọ́ ìyẹn because ẹ fẹ́ kó jẹ́ yìí nìkan ẹ máa ní kò sí nǹkan tó jọ ẹ̀ ní bá wọn ṣe tẹ́ ẹ bá báyàn ṣe àwọn ọmọ lẹ́yìn nǹkan ṣẹ́yìn mọ̀ pé àìní ìsinmi ló ń jẹ́ kí gbogbo nǹkan ń tẹ́yìn bá fẹ́ ṣe wọ́n ní jẹ́ ẹ ṣe iṣẹ́ tèmi wọ́n fẹ́ kí n ṣàṣeyọrí ẹ̀ èmi dẹ̀ nídìí peace mo fẹ́ peace ni because n bá make peace ariwo tí mò ń pa kò lè níyanjú torí ẹ ti pín àbí ẹ ti rò pé mo purọ́ ẹ ti pín kí wàá ní nation tí mo ní mo fẹ́ gbà àwọn tó kódà tẹ́lẹ̀ mi bá tún wọlé lẹ́nìí tó jó lóòótọ́ ẹ̀ dojú ogun kó ẹ̀ ní jẹ́ kó rí ṣe so I need to make peace before another person come in tẹ́ ẹ̀ bá make peace another person ò lè wọlé torí wọ́n á máa wòye pé ṣe bí jà náà lẹ́ ń bára yín jà ẹ̀sìn lẹ́ ń fira yín ṣe tá a bá wá sọ̀rọ̀ ẹ̀ wà ní ká móríwá ká fọ̀rùn lẹ̀ are you working for politician anybody tó bá ti ń bínú pé kán make peace yẹn olóṣèlú ni gbogbo ẹnu wọn fi sọ olóṣèlú ló ń ṣiṣẹ́ fún bó o bá báyàn ṣe you can àìmọye èèyàn tí mo ní wọ́n ṣèkà fún mi rí wọ́n ti ṣèkà fún mi láìmọye ìgbà mo dẹ̀ tún ràn wọ́n lọ́wọ́ tún ṣèkà fún mi mo make peace but kò sí nǹkan tó lè pè mí àti wọn pọ̀ mọ́ kò ní sí pé mi àti ẹ̀ ń búra wá ń ta ni kò ní sí pé ìwọ ń bú mi èmi ń bú ọ kò ní sí yẹn mọ́ ẹ mò ń tró séèdì sí ẹ kò ní sí àǹfààní yẹn mọ́ oníkálukú á dó lórí owó ẹ oníkálukú á ṣiṣẹ́ tiẹ̀ wọ́n fi yín ṣe lẹ́yà tó mi náà àìmọye oríṣiríṣi blogger gbé mi everybody ló gbé mi èpè ràìràìràì lójoojúmọ́ lórí ọmọ kí wàá ní yèyé kí ló ti fi ẹ̀yìn ṣe torí ti bá dẹ́ni tó gbàgbà gbòs gan nínú òmìnira nínú jàǹgbara yìí mo tún gba àtàkì wọn ò tí ì lu ẹ̀yìn mọ́lẹ̀ náà wọn ò tí ì yan ẹ̀yìn lọ́bẹ̀ wọn ò fi mọ́tò gba yín náà ṣé bẹ́ẹ̀ kàn kígbe kiri ni ẹni wọn ń bú yín èbú nìkan kan náà ń bú ẹ̀yìn èmi mo gba gbòs láìmọye gbà lọ́ọ̀nláìn mo tún gbà ní kọ̀kọ̀ mo gbà ní gbangba àìmọ̀ ti spiritual so kékeré lẹ́yìn tí gbà ó kì í jẹ́ ká make peace tá a bá wá make peace yẹn kì í ṣe pé bóyá kó ní kálukú mà bá how are you no kò ní sí bàbá lè sọ fáwọn ọmọ pé ẹ̀yin ọmọ ẹ mọ̀ bára yín jà mọ́ bàbá ò lè bọ́ tàwọn lè tún strategy sí bọ́tì wọn tó ẹ má bú lágbájá mọ́ àwọn tọ̀dọ̀ tí ìyá
yá ẹ̀yin náà má fún wọn lésì mọ́, ẹ jẹ́ ká ní focus lórí ìrìn àjò wa, gbogbo ohun tá à ń ṣe yẹn kó lè ní àṣeyọrí. Ẹ má bú ẹnìkankan mọ́, ẹ má fún ẹnìkankan lésì mọ́, anybody tó bá bú wọn a máa ṣe disclaimer lé wọn lórí pé ìwọ yóò kí ṣara wa mọ̀dàrú ni ẹ́. Bàbá lè sọ yẹn, màmá lè sọ yẹn, kó ní kálukú wọn máa ṣe tó bá wù wọn, bọ̀ pé ẹ fẹ́ rí wọn yẹn kò lè work. Torí tí kò bá sí àwọn ẹ̀yin tẹ́ ẹ join ilé ni ẹ̀ ní join, wẹ́dà wọ́n gbérọ́ wá wọ́n gbòòtọ́ wá, irọ́ tán gbé wá yẹn àti padà sọ́dọ̀ òtítọ́ mọ́ wọn lọ́wọ́, àwa làwa continue wa, because tá a bá sinmi wọn ò ní jẹ́ kí iṣẹ́ ti wá ní àṣeyọrí. Tá a bá wá píìsì kí àwa tá a jẹ́ mídíà tá a lá ń pè fún òmìnira, tẹ́ ẹ̀ bá wá píìsì láàrin ara yín, a jẹ́ pé ìkà àti ọ̀dájú, ẹ má gbàgbé ìyà táwọn èèyàn jẹ lé yín lórí. Ẹlòmíì yín tẹ́lòmíì yín dà lẹ́yìn, àwọn èèyàn tó ń wò yín ló jẹ́ kẹ́ ẹ̀ dá, torí tí wọn bá fíw yín ẹ lè jẹun. Èmi máa pè yín ó máa fún yín lówó, nígbà tí ojú ń pọ́ngun yín wọn àbọ̀ odi wọn bá wọn rà, ó bá yín rà nú ẹ̀ nínú gúrùpù yín káàkiri, they are supporting you. Tó bá ń ké àwọn náà ti ń ké, tó bá ń ronú àwọn ti ń ronú. Mo tiẹ̀ láwọn tèmi, wọn kì í fẹ́ kí nǹkan kan ṣe tẹ́ni ọmọ ológun, wọ́n máa pè mí ní ìṣẹ́jú márùn-ún ní àárọ̀ kùtù báyìí, àdúrà ti dúró, wọ́n ti gbàdúrà lọ rẹ́rẹ́rẹ́, wọ́n ti fún mi ládùúà tèmi, láwọn tó fẹ́ mi dénú bẹ́nu. Ìyẹn túmọ̀ sí pé sọ́pọ́ọ̀tì kan táwọn lè máa ṣe nìyẹn, kì í ṣe gbogbo nǹkan ní owó. Bàbá tó kúrò lórí CBC, bàbá Julius Toru, níjọ́ kan bàbá ṣe prayer dé stage kan, ohun bàbá dẹ̀ ha. Bàbá tó wá kọ̀ sínú mo ní ẹ̀ẹ́dẹ́dú ọlọ́run òróró, ohun yín ti há, ẹ ní sùúrù, ẹ jẹ́ kí ohun yín kó rọlẹ̀ tán. Bàbá tó sinmi ọjọ́ kan, ó tún ti kọ̀ sí ọjọ́ kẹta. Mo ní kí ló dé, kí ló ṣẹlẹ̀? Mi kì í má sàwọn nọ́mbà bí mi. Àmàlejò ọmọ bí yá bí fámìlì ìbí ọmọ ìlú, ọmọ kan nọ́mbà bí mi. Ṣé bàbá mi gan ó lè ṣerú ẹ̀ tó bẹ́ẹ̀? Àìmọye àwọn ìyá mi tí wọ́n máa sa àdúrà ní kíkankíkan, ìyá Victoria rẹ̀ àdúrà ní, màmí Edith àdúrà ní ra ẹ̀. Ẹlòmíì wọ́n bá wọnú gúrùpù, ó jẹ́rìí tó wà mí, torútorú ni yáàbẹ̀jọ yá lóru, kò ní jẹ́ ń gbádùn, èmi gan gbà mí gan mo fẹ́ sùn. Yáàbẹ̀jọ ẹjẹ́ sáré sálùwàlá, àdúrà yá. Ìyẹn náà tó lọ́tọ̀, gbogbo nǹkan kọ́ ni kéèyàn máa fúnyàn lówó, bọ̀ tó bá ń bẹ blọ́ọ̀kì àwọn wàhálà tó ń wà níwájú ẹ̀ náà tó. Ṣé àwọn tó wá ń fi àsìkò wọn sílẹ̀ láti gbọ́ tiwọ, ṣé kò wáyé kẹ́mi gbọ́ tiwọn ni? Mo fẹ́ ṣe àṣeyọrí, kí n rí àṣeyọrí wọn. Wọ́n fẹ́ wá Nàìjíríà, wọ́n fẹ́ wá sí ilẹ̀ bàbá wọn, kán wá sí ilẹ̀ Yorùbá, kí wọ́n dá iléeṣẹ́ sílẹ̀. Owó tí wọ́n ní kán mọ̀ jù sẹ́yìn odi, obìnrin ni wọ́n. Àwọn obìnrin ilé obìnrin kì í pẹ́ sú, àwọn adẹ̀ ni kì í pẹ́ gbó, torí ojoojúmọ́ oṣooṣù làwọn ń sí ẹ̀jẹ̀, ẹlòmíì gan sí ẹ̀jẹ̀ lẹ́ẹ̀mejì lóṣù, lẹ́lòmíì ń sí ẹ̀jẹ̀ lára, tó máa jẹ́ kóbìnrin ètè hold. Obìnrin ẹkún ni, torí kò dàbí pé kó lọ sílé fámìlì, kó lọ ojú kan náà lẹ máa dúró sí olóbi ṣe òde. Tó o bá wà nílùú òyìnbó, tó o bá ṣiṣẹ́, o ò lè róúnjẹ jẹ, o ò ṣe òjẹ ni. Ìwọ̀nba ni, ṣé ìwọ̀nba tíjọba ń fún ẹ ló máa tó ẹ? Ẹni tó bá yọ̀lẹ̀ nìyẹn. Ẹlòmíì ṣiṣẹ́ méjì, gbéṣẹ́ mẹ́ta lójúmọ́, wọ́n á gbé mẹ́ta pọ̀, méjì pọ̀. Ìwọ wà Nàìjíríà ò nà sẹ̀, ọ̀rẹ́ ẹni tó wà lóyìnbó tó ń fún ẹ lọ́wọ́ tínú ẹ̀ dùn, tó o mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe ń ṣiṣẹ́, tó ṣe ń jìyà nínú slow yẹn. Gbogbo ilé wọn máa di expert, tán máa fi sọ́fẹ̀, tán máa fi gbọ́n àìsí kúrò lórí mọ́tò, kúrò gbogbo ẹ̀ ni. Ẹ wá wo gbogbo àìsí níwájú ilé, wọ́n ṣe máa làdé títì tó máa fi ríbi mọ́tò wọn fi máa ríbi jáde. Wọ́n á ti kọ́kọ́ ṣiṣẹ́ àṣekára nínú ilé nídìí àìsí náà, wọ́n á tó wá débi iṣẹ́, wọ́n á tó ṣe àṣekára. Kánú tó parí níbi iṣẹ́, àìsí ti máa bo mọ́tò wọn o, wọ́n á tó ṣèyún, wọ́n á kò nínú ilé, wọ́n á tó bọ́ síta ibi iṣẹ́, wọ́n á tó ṣèmí, wọ́n á tó délé, wàhálà ni. Àwọn èèyàn yìí dẹ̀ ń kówó, wọ́n dẹ̀ ń ṣe gbogbo ẹ̀. Ṣé kò wá yẹ ká make peace, ká múnú wọn dùn? Ṣó kò yẹ ká jẹ́ kínú àwọn èèyàn yẹn dùn? Ṣùgbọ́n torí ìmọ̀tara ẹnìkan, àwọn tó jọ̀gá yín, àwọn náà máa sọ fún pé má gbà. Ṣé wọ̀ yẹn wá ṣe tán? Àwọn ò ṣe tán. Torí service interest tí wọ́n ń kọlù ẹ, wọ́n rojú àbòsí fún ẹ. Wọ́n ṣe bí aláàánú Samaria, ìwọ wà lè dára ẹgbà kúrò lọ́wọ́ wọn. Nigeria government adéwájú yín, wọ́n á kówó fún yín, wọ́n máa nísìn ìgbà tán dìbò, wọ́n á pín owó kékèké. Ṣé nígbà tí Dọ̀pẹ̀mú Abíọ́dún wọlé sí, ṣé kò ti lọ káwọn tó wà ní Kútọ̀nù wálé? Kò lọ kó wọn wálé. Ẹ wo iye báǹkì tí wọ́n jó nínú owó tán jó nígbà olówó àfẹ́ ní náírà, àfẹ́ kìíní kan tán jó kiri. Ẹ̀yin gángan ò ṣetán láti bọ́ kúrò nínú oko ẹrú yẹn.
nígbà tán bá déwájú yín tẹ́ ti rí ẹni tó wà ní orí ìjọba yín tó ṣe tí ò dá tó wùwà tí ò tọ́ á tún wá dé ẹ̀ tún wá máa ṣe bàbá rere bàbá kẹ́sàn bá ti pínwó fún yín ẹni bá wá sọ̀rọ̀ nítorí wọn ẹ wà máa jà ẹ máa forí sọ ògiri ẹ máa bínú ẹ bọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì yóò tiẹ̀ ní wo kọ́mẹ́ǹtì tí lórí ibú kan bá ti bọ́ sábẹ́ bẹ́ẹ̀ tó bá ti kọ́ kọ́mẹ́ǹtì burúkú báyìí ìwọ ò fẹ́ mọ tẹ́nìyẹn sọ kọ́mẹ́ǹtì lẹ́lòmíì yìí máa ń wò tí ẹ fẹ́ mọ tán ṣe fẹ́ mọ̀rọ̀ tẹ́nìyẹn sọ àwọn ọlọ́gbọ́n náà máa ń gbọ́ ètò náà máa ń gbọ́rọ̀ ìwọ kan máa bọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì báyìí tó bá ti rí kọ́mẹ́ǹtì àkọ́kọ́ báyìí ìwọ ń lọnu bí ìnànà mú tó ẹ ká ronú ara wa wò ǹjẹ́ àwa gan ti ṣetán láti bọ́ tá a bá lóyìnbó ló ń dẹ̀ wá láàmú tá a bá lamẹ́ríkà ló ní nàìjíríà lára tá a bá ní british ló ní nàìjíríà lára france ló ní àwa gangan nira wọn lára sẹ́ni ọ̀kọ́lẹ̀ àwa náà ń ṣe yìí ṣé british fò wá láti ibi tó wà ní àbí prime minister uk ó wà bí ti france wà bí àbí joe biden ló wá nàìjíríà ẹ rí joe biden nàìjíríà rí ni ṣé ẹ rí nàìjíríà rí wọ́n ní kó gba rẹ̀ èyí míì yín tó wà ní amẹ́ríkà tẹ́ ẹ wà nílùú òyìnbó kiri tán bá ṣe nǹkan tí ò dá sí ẹ mẹ́nu gangan báyìí ni pé mo níwèé o citizen ni mí o ẹ máa tó là lọ́mọ ìlú lọ́wọ́ ni pé citizen ni mí o ò lè ṣe báyìí fún mi but ìlú ti yín ẹ wà máa sákọ́lé bí olóńgbò ẹ kò rí bọnú bí olóńgbò ẹ nílé sọ̀rọ̀ wọ́n wá máa darí yín rábàràbà rébèrèbè ẹ ṣe jẹ́ ká ronú ká pìwàdà kẹ́ẹ̀dẹ́ ká jà fúnra wa ǹjẹ́ wọ́n ti ṣetán nínú ara ẹ ṣé wò kí gbẹ́bí fáláre ṣé wò kí ga sí ẹ̀yìn kàkan ṣé tí wọ́n bá rò tọ́ sóun sọ ò ní ronú pé torí ìyà tó máa jẹbọ̀ ńbẹ̀ kó sá lọ èmi ò ronú ìyà tí máa jẹbọ̀ mi ò rò rárá bí mo ṣe wà ẹ́ mi ò rò ìgbà míì gan wọ́n máa sọ fún mi pé ẹ̀yin náà máa pé ọ̀rọ̀ sọ ẹ má sọ tán máa máa wò pé kí n má sọ bí n bá ti ń gbọ́rọ̀ yẹn ló máa ń bí mo máa rún mi nínú kí n má sọ̀rọ̀ inú yẹn máa rún mi pé ṣé kí n má sọ òtítọ́ lẹ́ ń sọ fún mi yẹn kí n máa parọ́ lẹ́ ń sọ fún mi kí n dákẹ́ kí n rí nǹkan tó ń bàjẹ́ kí n wá dákẹ́ èmi ò lè dákẹ́ ẹrú ẹ o ẹ̀mí ẹ̀ náà ni torí ẹ̀mí ẹ̀ náà ni wọ́n á ní ẹ̀mí ọlọ́run ló ní ẹ̀mí kì í ṣe pé mi náà ní ẹ̀mí ara tèmi lò mò ń sacrifice ni ẹlòmíà ní bó bá ṣe ní fíù tó lórí Facebook gbogbo péèjì mi ò monetize ẹ o mo máa sọ fún so many times mi ò monetize gbogbo péèjì mi Facebook mi náà ló máa ní viewers jù láyé oná ló máa ní view jù YouTube mi ẹ ti bàjẹ́ kò ní view tó Facebook mi ò dẹ̀ monetize ẹ̀ tó bá yẹ pé bí YouTube mi bí Facebook mi ṣe rí ní YouTube mi ṣe ní crowd ọmọ àǹtí mi gbàgbé òṣì kò sí anybody nínú yín tó lè make owó tó mi tẹ́mi bá ń parọ́ bíi tiyín tẹ́mi náà ṣe bàbá rere màmá kẹ̀ màmá o bàbá mi ni kò sí anybody nínú yín tó lè make owó tí mo ní kò sí anybody tó máa make owó tó mi ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ tí mi ní sísọ torí mi ò ní gbẹ̀yàn wá ọ̀rọ̀ tẹ́mi gan máa sọ enough mo ní time láti jáde lẹ́ẹ̀mejì lójúmọ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n ọlọ́pọlọ dẹ̀ ló máa jáde bẹ́ẹ̀ tí wàá dẹ̀ rí nǹkan mú torí ọ̀tọ̀ ni kẹ́ ẹ wo ètò kẹ́ ẹ má rẹ kọ̀kọ́ ṣùgbọ́n kẹ́ ẹ wo ètò kẹ́ ẹ rí ẹ̀kọ́kọ́ yẹn òun gangan ni kókó ẹlòmíì àdórí ètò lé ní ẹ̀rín ni ó fi bẹ̀rẹ̀ ó yẹ ẹ máa pè wọlé màá ní ṣe ṣóò náà rẹ̀ lẹ́ ń ṣe ń bí ẹ̀kọ́ wọ̀ lẹ́ẹ̀kọ́ ọgbọ́n orí àwọn èèyàn ló fẹ́ fi ṣe ṣóò ló fi mówó ọ̀rọ̀ táwọn èèyàn bá ṣe ló fi mówó àwa máa bára wa jà ẹ̀yin tẹ́ ẹjọ́ ní viewers náà ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá náà torí èrò tó ń wo àwọn èèyàn torí wípé ìwọ fẹ́ káṣí cruise wà á máa dájà sílẹ̀ wà á máa pe léèpé lágbájá òríṣò ti tẹ́ni ṣe lánàá ni ẹ̀ ń báyìí ni kinní kan ni ẹ̀ mọ̀ ṣàbòsí ẹ̀ mọ̀ dájà láàrin èèyàn méjì ẹ̀ mọ̀ máa ga sẹ́yìn ká ẹ̀ mọ̀ máa kọ̀máǹdì àwọn èèyàn lórí ètò rẹ̀ ẹ̀ mọ̀ máa sọ pé n tó bá yẹ kọ́ n táwọn after jẹ́ fíwàsì rẹ̀ fẹ́ ló yẹ kó o máa fẹ́ ṣé fíwàsì sanwó dátà fún mi ni ẹ̀ mọ̀ page mo fi ń stream in èdè tí mi nílé sòótọ́ fún yín ṣé kí n máa parọ́ lẹ fẹ́ èmi ò mọ ọ̀rọ̀ pa ni mi ìmọ̀ bó ṣe máa ń ṣe irọ́ mi máa padà já tí n bá parọ́ ó máa já torí mi máa gbàdúrà ọmọ òrukàn ni mí mi ìlẹ́ni tí ó sáré ká fún mi ṣé kí wọ́n máa purọ́ fún yín képè máa ja èmi torí pé ẹ̀yin ti ṣe mọ̀dárí kan ẹ ti ṣe gbẹ́kúdè ẹ ti lọ rere wé àṣẹwélé aborídé pẹ̀nù ẹ ti sáré lọ rè rà èmi ò ní aborídé pẹ̀lú torí mo ní future ẹni tí ò bá ní àtúbọ̀tán ló máa ń ṣòṣì yẹn èmi látúbọ̀tán ló máa ń ṣe ìwà ọ̀dájú mo ní àtúbọ̀tán mi ní láti ga sẹ́yìn ká
ẹni tí mo bá sọ̀rọ̀ fún ó yẹ kó understand pé okay n báyìí ló sọ léde jẹ́ kí n sit right. ẹ̀yin ọmọ lẹ́yìn yín máa jà àwọn tó jó lórí yín ò ní lè pè yín bí wọ́n bá pè yín ní gbangba tán pè yín ní kọ̀ tẹ́ ẹ̀ gbọ́ ẹ ṣe disclaimer fún wọn torí tí mi bá make peace báyìí àwọn tó fẹ́ wọlé báwo ni wọ́n ṣe wọlé tí wọ́n máa jó lóòótọ́ gangan pẹ̀lú tó máa já wọn tó máa gbà yín gangan pẹ̀lú láwọn tó kànlẹ̀ dídì máa kó yín kúrò. ẹ má gbàgbé pé ìyá tẹ̀yìn ń pariwo lọ́wọ́ rẹ̀ tẹ́ ń pariwo ìyá ò ṣe jagunjagun paperwork nìyá wà fún tẹ́ni tó bá wá dé jagunjagun bá wá dé ńkọ́ tó bá dé ńkọ́ tó ẹni tó máa jagun fún yín láwọn tó máa gbà yín kúrò tó bá délé ní ńkọ́ òṣì tẹ́ ń ṣe iná nítorí ẹ ti pápọ̀ mọ́ra wọn. mo dẹ̀ máa ń sọ fún yín pé ẹ mọ̀ pápọ̀ ẹni bá máa ṣiṣẹ́ paperwork ọ̀tọ̀ ẹni tó máa ṣe jagunjagun ọ̀tọ̀ bọ̀tẹ̀ ẹ̀yin tẹ́ ẹ dúró lẹ́yìn tẹ́ délídẹ̀ lẹ́nìí ìwọ ló fẹ́ gbapò jagunjagun ó fẹ́ gbapò paperwork ó fẹ́ gbapò ó fẹ́ kó jẹ́wọ́ nìkan ní number 1 which is not good. You cannot. Oníkálùkù ló máa ṣiṣẹ́ tiẹ̀. Mo ní ọ̀rọ̀ orílẹ̀-èdè yín n tó ṣẹlẹ̀ ní òmìnira ó dàbí àwọn tó wà nínú Nàìjíríà ni ẹ máa láwọn tó máa jọba ẹ máa láwọn tó máa jẹ́ gómìnà ẹ máa láwọn tó máa jẹ́ pírẹsidẹ́ǹtì ẹ máa láwọn tó máa jẹ́ ọlọ́pàá tó máa múyàn ẹ̀yin máa jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n máa jẹ́ fíàyò ọ̀tọ̀ àwọn nǹkan yẹn ó yẹ kán wà nídìí gbogbo àwọn nǹkan yẹn òmìnira ò sí fún ìjà ká máa blackmail àwọn fẹ́ gba orílẹ̀-èdè ni mentality Nàìjíríà òun la gbé wọnú Yorùbá nation ló fi ń dà á dẹ̀ ti ṣe mistake we need to re-strategize ká tún mú bọ̀tẹ́ yìí kò fẹ́ gbọ́ pé ìrá o àti declare àtún nǹkan kan mú mọ́ tẹ́ ẹ̀ bá tún mú sáwọn ọmọ tí wọ́n ń jà ń kọ́ ẹ̀yin mi náà máa dé pé rárá o àti ṣe passport wa àti ṣe passport àti ní báǹkì àwọn ọ̀rọ̀ dìdìrìn àti ní báǹkì ẹ̀ tí ìgbòrílẹ̀-èdè ti ní passport ẹ̀ ti ní báǹkì àwọn nǹkan mi wà tí ó ń rìnyàn lójú táyàn tó wà ń ta ó máa fi wá ṣe yẹ̀yẹ́ táwọn máa fi wá ṣe yẹ̀yẹ́ àwọn nǹkan wà tó pé à ń ṣe ẹ wá ń ṣèṣe bíi pé ọ̀dẹ̀ ni everybody bíi pé dídìrín ni gbogbo wa tẹ́ ń korí wọn adẹ̀ ní lọ́ọ̀yà náà máa dúró do pé láyé ṣọ́bìnrin ni ó máa control mi láyé ẹ fẹ́ gbà kóbìnrin sọ̀rọ̀ láwùjọ ẹ ṣíún ni báwo lè ṣe máa ní kóbìnrin má sọ̀rọ̀ láwùjọ nígbà tẹ́yìn ọkùnrin bá ṣọ́ra yín di ọ̀dẹ̀ obìnrin á gbà kò mọ́ yín lọ́wọ́ of course obìnrin á gbà kò mọ́ yín lọ́wọ́ because ẹ̀yin fẹ́ wà nínú ilé ẹ fẹ́ ní kankan ṣe tán bá ẹ fẹ́ ní mọ́tò ńlá ẹ fẹ́ ra mọ́tò ńláńlá ẹ̀yin náà fẹ́ wà ẹ fẹ́ máa lo Venza ẹ fẹ́ lo J-Wagon ẹ̀yin náà fẹ́ máa lo ẹ fẹ́ máa lo kí náà porúkọ rẹ̀ ẹ fẹ́ máa lo convoy car ẹ̀yin náà fẹ́ nílé nílùú òyìnbó ẹ fẹ́ ra lé sílùú òyìnbó bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n fún yín ní ṣì ń gbá bọ̀tẹ́ mọ̀ sí àbòsí torí owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn ọmọ ọlọ́mọ lágbájá kan ń ṣiṣẹ́ àwọn tẹ́ lẹ́sẹ̀ ẹ̀ mọye mọ́tò tó ń lò ní Amẹ́ríkà tó wà ẹ̀ mọ bọ́ ṣe náà ń fá orí èèyàn ẹni tó ń gbá àwọn èèyàn nígbàkúgbà nílùú òyìnbó gàìmá tó ń gbàyàn ní Amẹ́ríkà tó wà ẹ wá ní bàbá sọ tó ń ṣiṣẹ́ takun iṣẹ́ olórí ibú wo náà ń ṣe takuntakun àníkẹ́yìn tẹ́ ẹjọ́ ọmọ lẹ́yìn yé gbèjà mọ́ tó bá fi ẹ̀sùn kànyàn ẹnikẹ́ tó bá ti mẹ́rin síta ẹ jẹ́ kẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn bọ́ta kó sọ̀rọ̀ lé lórí tí ò bá ti sọ̀rọ̀ lé lórí kó lọ sit down forever ni ẹ̀yin lẹ́yìn ọ̀wọ́n ẹ mọ̀ pé n tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà náà tó ń gbèsè fún yín bíbẹ́ ẹ̀ lè control àwọn náà fẹ́ máa darí ayé yín Nàìjíríà wà ń bẹ̀ àwọn tó wà nínú Nàìjíríà wọn rẹ́dì láti jára wọn gbà kó lọ́wọ́ sírú àwọn olóṣèlú lọ́wọ́ 5,000 let me tell you something àwọn èèyàn kan sọ̀rọ̀ ní o wípé àwọn míì gò tí ì bọ̀ nínú Nàìjíríà nínú election tí mo lájọ tí mo ti délé ayé election eléyìí tí ó lọ ẹ̀ ni mo rí wípé ọmọ Yorùbá rẹ́dì wípé wọ́n fẹ́ choose fúnra wọn àrẹ́dì láti ó mú ọmọ Nàìjíríà lápapọ̀ wọ́n rẹ́dì láti choose wọ́n choose fúnra wọn but gbogbo wa la rí now eléyìí let's put the sentiment aside let's call a spade we all see gbogbo ohun tó lọ nínú election tó wà tó lọ yìí àwọn èèyàn ò jáde dìbò náà wọn ò dìbò fún wọn láwọn ò dìbò fáwọn Kọlù mọ́ wọn ò dì f'Àtíkù wọn ò dì fún APC wọn láwọn ò fẹ́ APC àwọn ò fẹ́ PDP wọ́n dẹ̀ stand on it gbogbo ọlárí náà páwọn fẹ́ new generation new party náà dìbò fún gbogbo ọlárí but àwọn choose ara wọn lé wa lórí nígbà tó ti lè choose ara wọn lé wa lórí yẹn kí ló wá yẹ káwa ṣe
yẹ kẹ́ wá ṣe ẹ mọ̀ pọ́n fọ́ọ̀sẹ̀ra wọn lé yín lórí pé dáadáa o ẹ lè lọ bì kankan àwọn làwọn máa ṣe bóbi bá débẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ n ò mọ̀ nípa ibi ọ̀mí sọ fún yín ni gbogbo alárí tó lọ nínú election wọ́n dìbò fún wọn náà wọ́n rẹ́dí náà wọ́n mọ̀ ṣiṣẹ́ náà iṣẹ́ mi yọ iṣẹ́ tèmi ariwo mi pé ẹ gbúdọ̀ dìbò ẹ gbúdọ̀ fọ́ọ̀tì fún àwọn ọmọ yẹn ò ṣe é mo really appreciate ọlọ́run tí bá láwọn ọmọ yẹn dìbò irọ́ ni àwọn tó dínú wọn ò wọ́pọ̀ àwọn tí ò ṣetán láti bọ́nu wọn ò wọ́pọ̀ but àwọn tó ṣe tó ṣiṣẹ́ yẹn wọ́n pọ̀ ju àwọn tí ò ṣe lọ àbí ẹ ti ní mo purọ́ ni gbogbo alárí ẹ wo èkó tí gbogbo wa gan ń pariwo tá à ń ranjú tá à ń fẹ́ fún tá à ń pariwo gan ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní èkó wọ́n dìbò fún wọn lẹ́kọ̀ọ́ náà gbogbo alárí náà Jagaba bẹ́ẹ̀ ni Jagaba is Jagaban of Lagos kí ló jaga ní ilé rẹ̀ gan wọ́n lù mọ́lé gbogbo àwọn kìyàmọ́ yìí wọ́n lù wọ́n mọ́lé Gbajabiamila wọ́n lù wọ́n mọ́lé Ọ̀ṣọ́dì Tẹ́mísì Olúọmọhòd wọ́n lù bẹ́ẹ̀ pa ìyẹn mi wípé wọ́n rẹ́dì àjòjì kan ló wá dìbò àwọn ọmọ Èkó náà ṣetán láti gbára wọn torí yà ń jẹ wọn wọ́n gbára wọn but wọ́n fọ́sara wọn lé wọn lórí ẹ bá rí interview wọn tí mo ṣe program lé lórí wọ́n gbára wọn iṣẹ́ mi yọ lára àwọn ọmọ yẹn ariwo mi wọ́n mọ̀ pariwo mi lọ́nà fi ń dáàbò péjì mi ìyá yín bẹ́ẹ̀ bí they know wọ́n mọ̀ pé iṣẹ́ mi yọ wọ́n mọ̀ pé ọ̀rọ̀ mi jáde ó ń dùn wọ́n burúkú ni ẹ̀yin nìkan Yorùbá nation kan ló ń fún mi ní gbàsgbòs àwọn tí wọ́n Nàìjíríà ṣe tiwọn because iṣẹ́ mi yọ ohùn mi ni mo fi pariwo ọ̀rọ̀ ẹnu mi náà gbọ́ tí bá fi asáìtì mi hàn yín ní orí Facebook country tó ń fíìmù mi jù is Nigeria Lagos ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Lagos àwọn ni wọ́n ń fíìmù mi jù látòrí YouTube ni o lórí Facebook gbogbo page mi ni o mo máa ń check asáìtì tó wà bẹ́ẹ̀ country wo ló ń fíìmù mi jù wọ́n máa Facebook máa fi síbẹ̀ fún ẹ wọ́n máa sọ fún ẹ pé your audience tó ń fíìmù rẹ̀ jù Lagos Nigeria ni definitely Nigeria ń gbọ́ mi ju àwọn tó wà lókè òkun lọ that is why tọ́rọ̀ mi fi ń bálé tán bá lọ sáré ọjà wọ́n máa sọ fún mi pé mo ní ìjọ tó fẹ́ ṣe birthday fún mi 2021 Yomi gbé kíní aṣọ tó fẹ́ fi fọ́tò mi sí wọ́n láwọn gbé débi tí wọ́n ti print ẹ̀ olóní àǹtí tó máa ń bú ọba kọ́ ẹ̀ olóní so ẹ mẹ́ni yìí rí ara ọ̀ wọ́n gbéṣẹ́ fóònù tó ní o mo ná tó mọ̀ mí lábúlé láwọn bíi àwọn ìlú tí láwọn sáìdì Ṣàngó Ọ̀tà mo lẹ́ẹ̀ tó mọ̀ mí débẹ̀ yẹn ìgbà bíbẹ̀ tán bá fẹ́ ra nǹkan nínú ọjà wọ́n á ní wọ́n á dẹ̀ máa wo ṣó mi wọ́n á máa fira wọn rẹ́rìn ìyẹn mi kọ́rọ̀ mi délé ọ̀rọ̀ mi dọ́dọ̀ wọn they know ọ̀rọ̀ mi dí ọ̀dọ̀ ebe nìkan náà pè mí lẹ́nìí tó ní ọmọ ìfọ́n kan kinní kan wọ́n náà máa ń ṣe mítìn ní Èkó níbì kan ní kinní kan lẹ́kọ̀ọ́ tẹ́nìyẹn sọ lẹ́nìí pé àwọn ń wò mí gan o àwọn àni ẹ̀yàn wọn ń bínú ẹni bá bínú kó lọ bínú o bí o bá ti mọ̀ pé orí ìkan ló wù mí bọ̀ tó bá bínú torí pé mo sọ̀rọ̀ kan ó ti gbà pé kí n tó sọ̀rọ̀ yìí ó nítumọ̀ ni mo fi máa ń sọ fún pé nígbà míì wà tó jẹ́ pé bí Christ lọ ní Nàìjíríà tí ẹ̀dá owó tó dá wọn ní Nàìjíríà dandan ni kí ẹ̀dá owó dá péèjì mi náà because owó náà fi ń rà á àdèmọ́ bí Nàìjíríà ṣe rí dandan ni káwọn tó ń fíìmù mi jù kán má rówó fi ra dátà lọ títí but bó ṣe yẹ wá ṣe bébé tó wọ́n sì ń lé wò bọ̀tẹ̀yìn lẹ̀ ń ṣèjàmbá láti má jẹ́ kán gbọ́ ẹ jẹ́ ká ronú náà kò bẹ́yìn nìkan wí ó bẹ́ẹ̀ mi tẹ́ni ọmọ ológo wí gbogbo wa lójọ bá wí torí gbogbo alátijọ́ sọ̀rọ̀ gbogbo alátijọ́ kàbú látijọ́ sọ owó ẹnu but enough for me èmi ò kì í jà lọ títí enough nígbà tá a bá lè settle ìjà ṣùgbọ́n ká máa jà lọ yẹn torí owó táwa make lórí YouTube ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀ẹ́fẹ́ káwọn èèyàn bọ́ ẹ̀ ń sọ pé tí wọ́n bá dé orí ipò tí Bọ́lá Ahmed Tinubu bá ti dé orí ipò ààrẹ Yorùbá nation ti dúró Yorùbá nation wo ló máa dúró tí Tinubu ẹ wá mislead àwọn èèyàn tí Tinubu bá ti lè gba àpò tó bá ti lè ṣe kinní fún Yorùbá wo ló dúró gbówó ìwọ èmi àti ẹ a mọ̀ pé Yorùbá ò dúró èmi àti ẹ mọ̀ pé Yorùbá ò dúró kí Yorùbá mọ́ sọ pé ẹ kú àmójúbá o ẹ dẹ̀ kú àmójú ẹ kú ìmúra third world war ẹ mú kú ìmúra June 12 mi tó ń bọ̀ another June 12 mi ń bọ̀ another 30 years mi ó máa wọlé dé ní anonymous gbé jáde pé Bọ́lá Ahmed Tinubu ara rí ó yá kò gbádùn diabetes
wọ́n lójú operation kan ṣe fó ti de egbò tó pọ̀ ṣé ẹ ti wá rí pé wọ́n gà ó egbò ó ti ní egbò à ń bọ̀ wá ṣètò yẹn mi ìfẹ́ pápọ̀ mọ́tò ní ni wọ́n ní ojú kìíní yẹn ti di ojú egbò tó le tó bá rẹ̀ ti di pé oúnjẹ rà ń kọ́ ẹ̀mí bàbá ń lọ kọ́hún tá a gbégbó sórí ààrẹ ni àbí wíbarò láwọn àfi gbọ́n a sọ fún pé kẹ́ ẹ kóra yín kò nínú wàhálà nàìjíríà kẹ́ ẹ ṣetán láti dára yín gbà ẹ má gbọ́ wọ́n ní pé nàìjíríà máa dáa àwọn tó ń sọ pé nàìjíríà máa dá ti gba nǹkan ń jẹ níbẹ̀ náà ti ń jẹun àbáwọn tó ń ṣe fọ́wọ́ àná máa sọ pé kó pín àwọn tó ń ṣe amúrọ̀bà máa sọ pé kó pín àwọn tó ń fá orí àwọn tó wà nílùú òyìnbó ga ẹ máa wá sọ pé kó pín àwọn tó ti rí wọn ní àṣẹ ọ̀dẹ̀ tó ń gbowó lọ́wọ́ ẹ wọ́n á sọ pé kí yorùbá nation yẹn gan kó dúró kíákíá wọn ò ní gbàdúrà kí yorùbá dúró torí owó tó ń mẹ́kì lórí ẹ lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ wọn ò ní gbà ẹ lọ wo yẹlòmíì tó ní paypal lórí google gofundme lórí google wọ́n dẹ̀ fi ń gba owó wọlé owó kí nìyẹn adẹ̀lá ń dà fómìnira àwọn tó ń tàn yín àwọn tó yẹ pé wọ́n ń tàn jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní dual passport lọ́wọ́ ìmí wọn Canada ni wọ́n wà tó bá dá gbá ó lé ní wọ́n ti kó àwọn ọmọ wọn wọ́n ti fò lọ àwọn ọmọ wọn gò kí citizen Nàìjíríà ìwọ tó wá wà Nàìjíríà tí ìyá àti bàbá rẹ ò lè kúrò tí màmá rẹ ò lè kúrò tí wọ́n gbogbo ò ní pásítọ̀tì tó bá délé ní Sudan ló lọ lọ́wọ́ yẹn torí pé wọn make peace láàrin ara wọn ni o ìgbà táwọn náà make peace wọn dialogue wọn ṣe dialogue fúnra wọn ìgbà tó wá délé nísìn wọ́n pín tán àwọn náà tún wá ń para wọn àwọn tó já ọ̀dàmọ̀dì láàrin wọn ló wá ń pa wọn náà ń para wọn ó dàbí àwa àtàwọn ọmọ Fúlàní Yorùbá tó wà nílẹ̀ Yorùbá ni dialogue wo ló ti ní làwọn tó pera wọn ní olórí yín mo máa ń sọ láìmọye ìgbà àwọn tó pera wọn ní olórí yín ǹjẹ́ ti pe àwọn Fúlàní Yorùbá tí wọ́n tó ń halẹ̀ mọ́ yín pé Yorùbá nation ní wáyé gbogbo àwọn mufti àǹkó yẹn ǹjẹ́ àwọn olórí yín ti lọ lé lọ bá wọn wọlé bá wọn bí tó wà ǹjẹ́ ti pe àwọn ọba aládé Yorùbá tán bá ti ẹ̀ ń yù sí wọn ǹjẹ́ àwọn ọba aládé ti pè wọ́n sínú mítìn pé kán jẹ́ kán máa là oko kì í jẹ́ tàlà oko kì í jẹ́ tọmọ kó má ṣe kinní kan mi ìmọ̀ bó ṣe máa ń pòwe yẹn àbí bó ṣe máa ń pòwe yẹn kó má làálà Yorùbá ló ní bí Fúlàní nìwọ wọ́n lè fẹ́ yín kí ìyá yín dọ́mọ bí bọ̀tì Yorùbá wà lánilẹ̀ mufti ó kì í ṣe ọmọ ilẹ̀ Yorùbá Fúlàní ni ò lè dìmáàdì fún wa bí Yorùbá bá délé ni ẹ gbogbo nǹkan tó dálẹ̀ ńgbà tọ́rọ̀ Yorùbá ń rí Muslim nation wọ́n kirikiri ìjọba ò gbé àwọn o wọ́n sọ pé ṣé Nàìjíríà jẹ́ Islamic nation ó jẹ́ Islamic country we are not Arab we are Yorùbá a kì í ṣe Arab rárá Nàìjíríà kì í ṣe Arab country bọ́tà kì í fẹ́ gbọ́mọ̀ràn ǹdán ti wọlé bá wọn sọ ti dialogue pẹ̀lú apart orí social media káwọn ọba aládé kí wọ́n pè wọ́n láwọn ọba tó lóye ni kì í ṣe tolúwo láwọn ọba tó ní òye kàn jẹ́ kán mọ̀ pé Fúlàní ni yín Yorùbá ni yín you are welcome to our country you are okay kọ́ orílẹ̀-èdè wa gan pínlẹ̀ ni o kò pínlẹ̀ ni o kò pínlẹ̀ ni o ó pínlẹ̀ ni o kàn jẹ́ kán mọ̀ pé kò sẹ́ni tó ní pé kẹ́ ẹ lọ o kò sẹ́ni tí ó pa yín o kò sẹ́ni tí ó sọ fún yín pé kẹ́ ẹ máa kúrò lórílẹ̀-èdè yín o ṣùgbọ́n o ẹ mọ̀ wọn ara yín òfin ló máa dè yín tí òfin ní mú yín ṣe rádaràdá lórílẹ̀ wa kódà tẹ́ bá ní màálù yín ibi ẹ̀yin lẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa rà tán máa fún yín ní rẹ́ǹjì àbí kí lẹ́ ń pè ibi tẹ́ ẹ ti máa sin àwọn nǹkan yín kì í ṣe pé kẹ́ ẹ máa dìmáàdì fáwọn tó ní olè kẹ́ ẹ lọ pa wọ́n òfin ló máa débẹ̀ gbogbo ẹ ṣiṣẹ́ yín ẹ̀tọ́ tó bá ṣe àwọn ọmọ tiwa làwọn ọmọ yín náà máa rí níléèwé wọn lè dá àwọn ọmọ tiyín kọ́ àwọn ọmọ yín náà máa kàwé gbogbo n tó tiẹ̀ ni pé kí wọ́n náà wọ́wọ́ kó fi tó àwọn ọmọ ẹ̀ báwa náà ṣe ń fowó wa tó àwọn ọmọ fowó rẹ̀ tó àwọn ọmọ rẹ̀ iléèwé tó bá fẹ́ fi wọ́n síbẹ̀ ẹ̀kọ́ tó bá fẹ́ kán níbẹ̀ ni wọ́n ní n táwa bá ń jẹ ìwò bá wọ̀ ẹ̀kọ́ ra ṣùgbọ́n má jẹ́ lọ́sí pé torí pé lágbájá ra mọ́tò wọ́n náà fẹ́ ra mọ́tò wọ́n ni kó wọ́wọ́ kó fi ra tiẹ̀ à ń pààyàn kiri ìgboro à ń ṣe tẹ́rọ́rìsì kiri ìgboro à ń kóbọn kiri ìgboro kò ní sáàyè yẹn mọ́ ẹni tí wọ́n bá nǹkan ìjà ogun lọ́wọ́ ẹ̀ tọ́ọ̀kì sí ọlọ́pàá wọ́n ò gbé ọ wọ́n á sọ ẹ́ di tẹ́rọ́rìsì nìyẹn kò sáǹfààní yẹn mọ́ ṣùgbọ́n pé wọ́n ní kẹ́ ẹ kúrò lórí ilẹ̀ yín àbí ilé yín tẹ́ ẹ kọ́ no òfin ló máa bá yín iṣẹ́ ẹbí òfin constitution ti wọ táwa bá gbé lẹ̀
wọ́n ní pọ̀pọ̀ wọn máa dìmáàdì fún wa pé a gbọ́dọ̀ máa fi aráàbù sínú inú fúláàgì wọ́n gbọ́dọ̀ máa fi aráàbù sínú constitution kò lè wọ́ Yorùbá ní àwa ìwọ Fúlàní ni ẹ you cannot demand for us ìjà yẹn wà ńlẹ̀ o mo dẹ̀ sọ Ìlọrin wà ń bẹ̀ ìjà Yorùbá ń bẹ ń bẹ̀ Fúlàní bẹ nílọrin Yorùbá ń bẹ ńlọrin Fúlàní sọ pé òun ló ní Ìlọrin Yorùbá sọ pé òun ló ní Ìlọrin àwọn àgbààgbà yín àwọn tó ń pera wọn ní lídà yín mo tẹnu mọ́rọ̀ yìí láìmọye ìgbà ǹjẹ́ wọ́n ti lọ sí ìlú Ìlọrin wọ́n ti lọ rí àwọn ọba Yorùbá àti Fúlàní méjèèjì tó wà ń bẹ̀ Emir abẹ Sẹ́ríkì bíi Emir sì ní Emir Kwara State àti ọba tó jẹ́ ti Yorùbá tó wà ní Kwara ṣé ẹ ti lọ rí wọn ṣé ti dálọ́ọ̀gì pẹ̀lú wọn ṣé ẹ ti lọ sí Kogi ṣé ẹ ti gba Kogi lọ kẹ́ ẹ jẹ́ kí wọ́n máa la tiwọn kẹ́ẹ̀jẹ́ tó mọ̀ nǹkan tí wọ́n ń ṣe àbí ẹ rò pé mò ń purọ́ bí ǹjẹ́ ẹ ti lọ sí Kogi Yorùbá wà ní Kogi Fúlàní wà ń bẹ̀ wọ́n ti gba àwọn Fúlàní Haúsá ti gbàbì kan Yorùbá náà ṣe tiẹ̀ ǹjẹ́ ẹ ti dí ọ̀dọ̀ wọn ṣé ẹ ti ṣe dálọ́ọ̀gì fún wọn bóyá wọn ò pín àásọ orúkọ ibẹ̀ tó wà ń bẹ̀ bóyá wọn ò sọ di orúkọ ìlú mi ni bóyá orúkọ mi ni wọ́n fún wọn bóyá Ayédáadé ni o àbí ìlú dùn mọ́ mi àbí kinní kan ṣẹlẹ̀ wọ́n ò fún lórúkọ mi àlá máa wà ń bẹ̀ àwọn security náà máa kó sí boundary wọ́n máa fẹ́ǹsì bẹ̀ ni tàbí kàn ṣe bíríìjì gba àárín wọn kọjá wọ́n máa ṣe bíríìjì láàárín wọn kọjá Sudan àti Egypt ò jìnnà náà kò jìnnà náà Sudan àti Egypt bí títì ní ìka ẹ̀kan ńlá títì ká àlájára ká ẹ̀kan ṣe kinní kò sí tó lè Sudan àti Egypt ò jìnnà síra wọn náà Jordan ṣe bí omi ló là wọ́n ṣe bí omi òkun ló la Jordan àti Egypt tí wọ́n jìnnà ni omi lè là wá a lè wá bíríìjì kan fi dá wọn sí méjì láwọn ìlú tá a ti mọ̀ pé Fúlàní wà ń bí tá a dẹ̀ máa mọ́ tí ì ṣe pé bóyá pé resources kan bá ní nílùú yẹn ni wọ́n ò pín déédéé ni wọ́n ṣe Fúlàní oko bó bá jẹ́ mẹ́rin ni bọ̀pẹ́ nìkan sọ pé ra àwa la ní Yorùbá ló ní a máa gba gbogbo ẹ̀ ni you can't gba gbogbo ẹ̀ wọ́n jọ ṣiṣẹ́ ẹ̀ láti lẹ̀ ni Álímì àtàkànjá jọ ṣiṣẹ́ ẹ̀ ni kán tiẹ̀ wá dalẹ̀ Álímì wọ́n dalẹ̀ kò yín ò fẹ́ kan story yìí ò kàn wá mọ́ ẹni bá ní nǹkan ṣe kò yẹ kí story òṣì yẹn kó máa kan gbèsè ayé tiwa it's none of our business àbí ẹ̀yin àwọn la máa gba gbogbo a máa jogún yín àwọn ò ní gbà kẹ́ ẹ jogún àwọn wọ́n lẹ́ni tí ò bá ní jẹ́ ká jẹun á dà tiẹ̀ mọ́ náà ni resources tẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin kọ́ lẹ ṣe àwọn ọmọ wọn náà gbọ́njú mọ́ ni wọ́n jọ ṣiṣẹ́ ìlú ni oníkálukú tán bá ti mọ̀ wípé agbo báyìí ní ilẹ̀ Yorùbá wà o Yorùbá ló ní local government báyìí ní Yorùbá hold nílọrin local government báyìí ní Fúlàní hold nílùú lọrin resources wọn bó làwọn resources bó ní àwọn nǹkan tán fi ń rówó wà wọn ò pín sí méjì ọgbọọgba ni Yorùbá ó wà ń bẹ̀ Fúlàní ó wà ń bi eléyìí tó bá jẹ́ márùn ni wọn ò pín méjì méjì Yorùbá ó kó méjì Fúlàní ibi ó kó méjì ẹyọ kan tó bá kù ń bẹ̀ wọn ò fi èèyàn síbẹ̀ wọn ò wá máa ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì á máa mọ́nítọ̀ rẹ̀ so bó bá jẹ gómìnà tán bá padà jẹ gómìnà ní state yẹn Yorùbá ò jẹ́ ń bẹ̀ Fúlàní bẹ̀lẹ̀ntàṣe prime minister ni ó wà wọn ò kàn ní aṣojú ni Yorùbá wà ń bẹ̀ àwọn ni wọ́n jọ máa mọ́nítọ̀ rẹ̀ tí àwọn amòfin ó dé wà ń bẹ̀ n tó bá jáde bẹ̀ wọ́n á máa pín sí orí nǹkan wọn bẹ́ẹ̀ ṣe máa ṣe ń Kogi nìyẹn àwọn ìlú tó bá ti jẹ́ pé Fúlàní ti gbà tẹ́ kò sí gbà pé àwa la máa nídìí láti gbàbẹ̀ nídìí láti sọ pé bóyá ẹ máa jogún wọ́n jọ ṣiṣẹ́ ẹ̀ ni kì í ṣe pé bóyá ẹ̀ní náà ṣẹ̀dé wọn láyé wọn tí bí mi yín àwọn bàbá ńlá bàbá wọn jọ ṣiṣẹ́ ẹ̀bẹ̀ ni àti Yorùbá àti Fúlàní ìgbà tó jó délé ní lórí ìdòwe náà gbọ́n tó bá wà bẹ́ẹ̀ wọ́n jọ pín ni bọ̀tẹ̀ yìí kò fẹ́ gbọ́ ẹ máa ní dáadáa gbogbo nìkan lọ pa báwo lè ṣe máa ní kán lọ pa àwọn ẹlẹ́ni dànù wọ́n ṣiṣẹ́ ẹ̀bẹ̀ tí ì dá lọ́ọ̀gì láwọn lídà yín tán láwọn ń jà fómìnira wọn ìkankanú wọn ò tí ì dá lọ́ọ̀gì ṣé tí ẹ bá wá gba ní Òkè Ògùn wọn láwọn tó wà bẹ́ẹ̀ yẹn pọ́n bẹ́ẹ̀ bìbà tí wọ́n ṣèjàmbá lọ àwọn Sẹ́ríkì wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán ṣe tí wọ́n lọ bẹ́ẹ̀ wákìlì ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sì ṣe tiẹ̀ lọ bẹ́ẹ̀ gbogbo àwọn ibẹ̀ yẹn ń kọ́ Jẹ́bà Yorùbá wà ń Jẹ́bà Fúlàní wà ń Jẹ́bà sọ́n ti lọ dálọ́ọ̀gì pẹ̀lú gbogbo àwọn yìí àwọn olórí yín fẹ̀yìntì sẹ́yìn òdì ẹ̀ wá ń sunkún ìyá kan bàbá kan màmá kan ẹ̀ ń sunkún kiri ẹ̀ màmá ló lè ṣe bàbá ló lè ṣe sáwọn bàbá yín màmá yín ti lọ dálọ́ọ̀gì ni wọ́n jókòó sí Kútọ́nù
wọ́n ní kẹ́yìn ọmọ máa lọ sí rálì lẹ́ máa fi gba nation tán ti lọ dálọ́ọ̀gì gbogbo bẹ̀yẹn ilẹ̀ mélòó náà ti rà sílẹ̀ tán ti ní fáàmù tó bá tiẹ̀ dógún àbọ̀ máa ń àfẹ́ tẹ̀gẹ̀ sílẹ̀ tán bá tiẹ̀ ń fi nǹkan rin etí ẹ tí wọ́n ń fi nǹkan rin etí ẹ kò yẹ kó gba igi tán fi rin etí ẹ tán fi ń kọ́pọ̀lọ́ ẹ sẹ́yìn ò yẹ kó fi gbà padà pé irọ́ ni gbogbo tán ń pa fún yín ẹ yóò mọ̀ pé irọ́ ni gbogbo eléyìí tó wà ńlẹ̀ ni ẹ àní ò gbára rẹ ṣé wọ̀gùn tó o fẹ́ gbà so o ti ṣe tán má wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ bíi pé òun káṣí cruise má wo níwò pé òun káṣí cruise ẹ̀yin ò mọ̀ tó ń bọ̀ fún yín ń tó ṣẹlẹ̀ ní Sudan yẹn wọ́n wá gba orílẹ̀-èdè tán àwọn irú àwọn mufti yẹn ogun ti ọ̀dọ̀ àwọn mufti níwò á dìde pé láyé ẹ máa di mùsùlùmí ní dandandandan ẹ gbọ́dọ̀ fi kinní kan sínú constitution ní dáadáa because ẹ dialogue pẹ̀lú wọn kẹ́ tó gbòmìnira àwọn tí Ìlọrin wà bẹ́ẹ̀ o Ìlọrin ní Kwara State àwọn kan dúró fún Yorùbá Fúlàní ẹ wálé ẹ fẹ́ pé ẹ fẹ́ sọ gbogbo Fúlàní ibẹ̀ ẹ fẹ́ sọ wọ́n di Yorùbá ẹ rí pé kò mọ́pọlọ wá wọ́n ṣe yín ní jàmbá ibi tí pààyàn ti wá Kogi ogun náà dìde ńbẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní máa para wọn ń tó ṣẹlẹ̀ ní South Sudan lẹ́wọ̀n yẹn tẹ́yìn ò bá mọ̀ you need to make peace before you separate without knowledge and understanding you cannot go anywhere láì ní ìmọ̀ òye ẹ lè lọ sí anywhere torí tó bá tó rọ̀ tó ń jà fún yẹn tó bá yé ìwọ n tó ń jà fún bá yé pé òmìnira mọ́lámọ́ pé orílẹ̀-èdè ni mo mọ̀ fẹ́ gbà kí máa ṣe bàbá kí máa ṣe mọ̀mọ́ kí máa ṣe tẹ́ni ọmọ ológo is my fans ó ṣe dáadáa ó ṣe burúkú mo gbúdọ̀ sọ ni ebi àti bàbá ti pariwo mọ́ mi lẹ́nu ibi tí n ti ń bá ẹnìkan tẹ́mi àti èèyàn kan mi ń tọ́ ń pò àbálò rẹ ti máa le jù ẹ ń gbèsè lẹ́yìn tó gbẹ́yìn méjèèjì jọkùnrin níjó obìnrin àbí ókè ó ti dá báwọn mi ìdásọ́rọ̀ yín mọ́ wọ́n máa ń bá mi sọ̀rọ̀ they always told me wọ́n máa ń fún mi ní correction tèmi á dá mi jádùn mi torí pé nígbà tèmi bá ń sọ̀rọ̀ bọ̀ torí pé òun mi tó máa ń le ó máa ń kó yà jẹ mí láìmọye ìgbà ohun tèmi ohun mi tó ń lé sí yín yẹn ó ṣeéṣe kó yẹ pé ilẹ̀ fi understand mi torí pé ó ń dùn mí bẹ́ẹ̀ gbọ́ nígbà tí n bá sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbọ́ mi àlébù ara tèmi mistake tèmi lè wá fi mú mi bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ mọ̀ ìkàlẹ̀ yìí mi ń ṣe nírú yìí ìkàlẹ̀ lómi ń ṣe ẹ mọ̀ tí mò ń sọ náà bọ̀ torí pé ẹ fẹ́ gbọ́rọ̀ mi yẹn etí ọ̀tẹ̀ tẹ́ ẹ fi ń gbọ́ yẹn lẹ máa fi dúró pé no mi ì fẹ́ gbọ́ tó ṣe tẹ́lẹ̀ ni ì fẹ́ gbọ́ because etí ọ̀tẹ̀ ni ó wo ohun tí mò ń sọ jáde nínú ọ̀rọ̀ mi màá wá máa dákẹ́ pé sáwọn èèyàn yóò understand tí mò ń sọ ni wọ́n dẹ̀ understand o màá tún máa gbọ́ pé ẹ lóòótọ́ àmọ́ pé òun sóòótọ́ ṣùgbọ́n kò yẹ kó sọ màmá ṣé tó ẹ mọ̀ mo máa ń sunkún tẹ́lẹ̀ ni mo máa ń ké gan so ẹ mọ̀ pé mò ń sóòótọ́ ẹ kí ló dé wá tí stop mi kò yẹ kó tí sọ ni ok màá wá continue láti máa sọ ìgbà tó ti mọ̀ pé òótọ́ ni mò ń sọ yẹn bọ̀ tí wọ́n lò fẹ́ gbọ́ ẹ jẹ́ ìkúkú máa sọ bí wò bá gbọ́ ẹlòmíì àgbọ̀ ṣé understand mi ẹ̀yin èèyàn mi sọ̀rọ̀ mi yé yín ṣá torí tí a bá make peace láwọn ibì kan tá a bá gba nation yẹn tán wàhálà ni ẹ mọ́ gbàgbé pé 30 years ẹlẹ́ẹ̀kejì ló ń bọ̀ yìí 30 years ẹlẹ́ẹ̀kẹta ìgbà ayé Awólọ́wọ̀ ní 1993 l'Abíọ́lá another 2003 rèé fún ti Dagaban n ló tún ti ṣẹlẹ̀ because service interest ni ibi ká ní wọ́n tó bó ṣe yẹ kí wọ́n tó Nàìjíríà kò ní máa sógun àtìjà bọ̀ wọ́n tó bó ṣe yẹ kán tó Yorùbá Fúlàní náà làwọn fẹ́ máa rúlù Nàìjíríà wọn ò fẹ́ fún Yíbò láǹfààní lẹ́yìn ìgbà táwọn baba ńlá wọn ti lọ àwọn ojúkọ àǹkó àwọn àsìkò ẹ̀ tán ti lọ láti ìgbà yẹn wọn ò jẹ́ kẹ́nìbọ̀dì wọn rúlù àwọn Fúlàní fẹ́ dúró Fúlàní Haúsá làwa mọ̀ tó jọmọ Nàìjíríà Fúlàní ti wá gbapò Haúsá gbọ̀n tiẹ̀ wá rí pírẹsidẹ́ǹtì gan jẹ àfi Fúlàní àwọn tó wá dá wájú ọmọ wọn yù sí wa ẹ̀yin lẹ kàwé jù tẹ pé ayé ní ọ̀mọ̀wé onílọ́yà ni ẹ barista ni ẹ kí ló fi kà ó dẹ̀ sí tó fẹ́ gbára ẹ tó bá jẹ́ lọ́yà wọn ní jẹ́ kó ṣòótọ́ ìwọ tó bá jẹ́ adájọ́ wọn á kọ́ ẹ wọn nígbà wọn á ní sówó ló fẹ́ gbà ní àbẹ́mi ẹ Yakubu tó yẹ Yakuya lónìí Yakubu Mahmudu tó yẹ Yakuya lẹ́nìí
because àwọn tó wà àwọn alágbára ló wà lábẹ́ ẹni tí ò bá ṣe wọ́n á pa ohun tó fẹ́ ni kó ṣe ni ohun tó fẹ́ kó ṣe ló ṣe ṣùgbọ́n àwọn la lè gbéra wa kúrò lọ́wọ́ wọn alágbára ló wà nídìí wọn a kàn blame Yakubu ni àwọn la lè change Yakubu àwọn la lè yí ọpọlọ rẹ̀ padà tó o bá yí ọpọlọ Yakubu padà Yakubu máa yàkàkúyà lọ ni because kò fẹ́ kú kò sọ ọmọ rẹ̀ kankan ní Nàìjíríà mú bó ṣe wà yẹn kò ní kú ọmọ rẹ̀ sí country tẹ́ ti máa mọ̀ pé country báyìí làwọn ọmọ ń wà kò ní fi àwọn ọmọ rẹ̀ síbi tẹ́ ti máa rí tó rọ́ mọ̀ wípé wàhálà ló ń dálẹ̀ òun ti gba ẹ̀mí èèyàn tó pọ̀ torí tó ṣe ó gbẹ̀mí kò ní kó wọn síbi tẹ́ ti máa rí wọn rárá ṣùgbọ́n ìwọ ni wàá wá dára ẹ gbà torí àwọn tó ń fún wọn lówó Ṣèyí Tinubu ìyà ò lè jẹ́ mọ́ tí ó fi kú àfi tí Ọlọ́run bá dé sí tó mú gbogbo tó ní tó parẹ́ lọ́jọ́ kankan so bí ti Ṣàgàrí bí Tinubu ṣe wà yẹn kò lè tòsí mọ́ ó ti gbó n tó máa lò láyé ó ti lò owó tó fẹ́ ní ó ti ní ìnáàfù ẹ̀ tí ò lè tòsí tí ó fi kú Ọlọ́run ló mọ ibi tó ti ń bù bó ṣe ń bù rè báǹkì ní Tinubu ó ń bù ni iye tó bá fẹ́ bù ló máa bù ibú owó ọkọ mọ́níkà ó ń bù ni ìyà ò lè jẹ́ ìyàwó rẹ̀ ẹ̀ mọ iye estate tí Rẹ̀mí Tinubu ní lẹ́kọ̀ọ́ ni èyí sọ sẹ́nétọ̀ lẹ́ẹ̀mẹ́rin iṣẹ́ kí ló ṣe empowerment wo iléeṣẹ́ wo ló dá sílẹ̀ àṣeyìnwá ó tún lọ dá chọ́ọ̀chì lẹ̀ ó tún gba ìdámẹ́wàá tẹ́tẹ́ náírà fẹ́fẹ́ náírà ó tún gbà nínú chọ́ọ̀chì lẹ́yìn ìgbà tó fọ́ orí yín fọ́dún mẹ́rin tán ó tún gbà yẹn náà wọ́n máa sọ pé bóbìnrin ò lè rúùlù bóbìnrin bá gbé gbàdìbò wọ́n á lọ rẹ lẹ́padà nù kò sí obìnrin ò lè jẹ gómìnà obìnrin ò lè ṣe sẹ́nétọ̀ kó ṣe nífọ̀kànbalẹ̀ àbí tó bá ti wà nínú ẹgbẹ́kẹ́gbẹ́ ọba wa pọ̀ bí ìgbẹ́ nílùú àwọn ọba náà wá ń darí ayé yín torí ìjẹkújẹ ẹ wá ń sunkún kiri nígbè wọ́n gbalẹ̀ yíbò ti gba yíbò gbalẹ̀ yín ẹ̀yin lẹ ta lẹ́yìn fún yíbò yíbò gbalẹ̀ yín ẹ̀yin lẹ ta lẹ́yìn gbogbo bí tí yíbò bá rà òun ló ní sí.